Nkọ́kọ́ ṣẹlẹ̀ nílùú Ìjẹ̀bú Òde lọ́sẹ̀ tó kọjá yẹn. Wọ́n ní Ògúnfowórà Ọ̀tà street ní Ìjẹ̀bú Òde. Ibẹ̀ ni arákùnrin kan tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní Obote, bí Obote àbí Obote, ló ti gún Lékan bàbà pa. Táwọn ọ̀rẹ́ Obote yìí wọ́n sì tún wá péjọ bíbá láti dá rògbòdìyàn sílẹ̀ ládùúgbò ọ̀hún. Ṣé rí àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀? Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Láìsùn láìwo wọ́n ń ṣiṣẹ́ takuntakun léyìí tá à ń rí. Bẹ́ẹ̀ ni wọ́n ní bọ́mọ ẹni bá dáa káwí kò ní fi sáyà ọ̀wù níta àbárí la máa wí. Agbègbè ibi tí wọn ò bá ti ṣe dáadáa bá a bá sọ iléeṣẹ́ ọlọ́pàá ò ní pa wá, a máa sọ. Ṣùgbọ́n léyìí tá à ń rí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ògúnfowórà Ọ̀tà street ní Ìjẹ̀bú Òde. Ibẹ̀ ni arákùnrin kan tí wọ́n ń pè ní Obote, ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Ṣùgbọ́n wọ́n ní irú ìgbín ní ègbín, irú ahun ní ra ahun he. Òun lọ̀rọ̀ Lékan bàbà. Ṣé mọ̀ pé tí n bá máa sọ mo ń pe ẹ̀yin òbí àti alágbàtọ́ kíkankíkan lẹ́nujọ́ mẹ́ta yìí. Ẹ jẹ́ ká mọ irú ọ̀rẹ́ tí àwọn ọmọ wa ń bá rìn, irú ẹgbẹ́ tí wọ́n ń kó. Bóyá tí a bá mọ̀ tá a ṣakitiyan wọ̀nyí á lè já wọn gbà lọ́wọ́ kú òjijì. Bó o ní bọ̀dá Tóbi, ẹ jẹ́ á lọ ká fi ojú ẹ̀ hàn. Tóbi social media, ẹ jẹ́ ká fi ojú ọ̀daràn yẹn hàn lójú òpó Facebook. Bóyá tí àwọn òbí àti alágbàtọ́ tí a ò bá bónú, bóyá a máa lè já àwọn ọ̀dọ́ wọ̀nyí gbà lọ́wọ́ ikú òjijì. Torí pé ó ti ń di lemọ́lemọ́. Bó o ní Lani Victor jáde bẹ́ẹ̀. Wọ́n ti mú báyìí ó lọ kò tẹ́ ṣe pé kínní ó tún lọ ẹ̀jẹ̀ yẹn tún tí ẹ débi ó pààyàn kí ni òun náà bàbá yẹn bàbá wo ni kó lè dùn ẹ kó fi bẹ́ẹ̀ yẹn ni bẹ́ẹ̀ yẹn. bàbá ẹ má jù níbí ẹ má jù níbí. ẹ jẹ́ kó máa tẹ̀lé wa lọ. ẹ jẹ́ máa tẹ̀lé yín jẹ́jẹ́. Ṣé ẹ rẹ́ni tó pààyàn nígbà tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní de òun náà? Òun mọ̀ pé ó ń dùnyàn. Ẹni tó wá pa ńkọ́? Àwa òbí àti alágbàtọ́ iṣẹ́ pọ̀ gan-an lọ́wọ́ wa. Lórí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀, ó ti sáré gún ìkejì rẹ̀ pa. Ọlọ́njọ́ bá wa tu àwọn òbí ọmọkùnrin yẹn nínú. Torí pé ìbànújẹ́ ńlá ni kí má jèṣe ó tójú òbí rọrùn. Òun náà ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá tó ń ṣẹ́jú pàwọ́pàwọ́. Ṣé wá rí Ìjẹ̀bú Òde mọ́ Ìṣàgámù mọ́ Ìlíṣàn mọ́ Rẹ́mọ mọ́ oríṣiríṣi nǹkan tó lágbára púpọ̀ ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí. Kò jẹ́ kí àwọn ọlọ́pàá gan ó sùn kí wọ́n wò. Torí ó lágbára gan. Mo fẹ́ lè sọ pé bóyá ìgbà tí àwọn ọmọ gànfẹ́ kan ṣí kúrò níbì kan, má jẹ́ ń dárúkọ ibi tó ti ṣí kúrò, agbègbè táwọn yìí ni wọ́n wá ṣí lọ. Ṣùgbọ́n ọmọ tó níyà òun ò ní sùn ni, òun náà ò ní fojú kan ọrùn. Lani Victor à ń bọ̀. ọmọ ìṣèyá kẹ́mọ ìyá jẹ́rìí sọmọ ẹ̀kẹ́. bàbá fọmọ ṣòwò ọmọ fi bàbá dájọ́
fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wá 07050501067 àgbà ìpè bíi mẹ́ta péré 0817444 lánàá Victor ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ dákun ẹ̀ ló ta ló wà lójú òpó ìbòlẹ̀ tí ń bọ̀. ìyàwó ẹ̀ka lẹ́kọ̀ọ́ ètò ẹ máa ka alẹ́ o. ọlọ́run tá a ti ń gbọ́lá gbọ́ ọlọ́run. àṣẹ Ìdùmarè. ìròyìn ayẹyẹ la máa gbọ́. àṣẹ o. orúkọ tèmi kó páàtì látẹ̀ẹ́nẹ̀ ti jà lọ́dẹ̀kúta. ọlọ́run máa kún sọ́wọ́ ọlọ́run jẹ́ ká máa kún sọ́wọ́. oríṣiríṣi àwọn èèyàn fi wá iṣẹ́ ìpadà yìnbọn iṣẹ́ ìṣègùn kan lọ́sibítù náà fi jẹun sí. ọlọ́run máa sọ̀rọ̀ kó tàn bá yín bọ̀. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ẹ ló ta ló wà lójú òpó ìkìlọ̀ orúkọ yín ìbòlẹ̀ tí ń pè wá. hello ẹ káalẹ́. àṣẹ Ìdùmarè. orúkọ mi ní Yusufu ọlálẹyẹ mi wà láàrin ènìyàn sọ ìtàgbà ṣé máa já o. ó lágbára. olùdókòwò bí láti jí ẹ pa lọ́jà tí mo gbọ́ àbúrò àìntẹ́nìtì ká o. àṣẹ ọdún tó tún agbọ́dọ̀ wà ní. àṣẹ Ìdùmarè. ẹ ló ta ló wà lójú òpó ìkìlọ̀ orúkọ yín ìbòlẹ̀ tí ń pè ẹ̀lú wá. ẹ̀ka alẹ́ o. ẹ káalẹ́ o. mo kí ìyá wa èyí gbàgede àṣà ẹ̀ ní dààmú àṣẹ Ìdùmarè. ọlọ́run bá dúró tì í àṣẹ. ẹ máa lọ síwájú àṣẹ. bá a ṣe ò ní bàjẹ́. àṣẹ. orúkọ tèmi ni àfáàfà náà dídí ní láti àrẹ́gbà. bọ́lá yín lọ. sẹ́rí àwọn àgbàlagbà ní tó bá ń bú ẹ̀tù kan lórí àwọn ọ̀rọ̀ awú bẹ́ẹ̀ni. nítorí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń pa pé àáfàá tí wọ́n ní ó ń ṣe ó fìdí ẹgbẹ́ nílẹ̀ bẹ́ẹ̀ni. ṣe méjìlá àáfàá o a ní alimu rọ̀bání àti alimu ṣètọ́ni àáfàá tó jẹ́ àáfàá tọ́lọ́run àtàáfàá tó jẹ́ àáfàá ṣìtàánì bẹ́ẹ̀ ni ṣe bá rà àáfàá kan tó bá sọ fún yín pé mo sọ authoritatively pé òun fìdí ẹgbẹ́ nílẹ̀ àáfàá ṣìtàánì ni o kùránì kò kọ́ wa bẹ́ẹ̀ wà lórí òde ẹ̀kọ́ wa ń rú ẹ o. torí òdùfá Ohun tó fẹ́ ìjì ògbé sọ pé ó ní àjọrìngilẹ̀ fọ́ adúbá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí ọmọ aráyé sọ pé ọjọ́ ẹ̀tẹ́ rẹ̀ súnmẹ́tílé ǹjẹ́ ẹgbẹ́ mi màmá jẹ́ ń tẹ́ o ẹgbẹ́ náà ní kí bàbá lọ bọ́ lórí tabẹ̀ wọ́n ní tẹ̀tẹ̀ ìtẹ́ láwùjọ ẹ̀fọ́ ẹgbẹ́ mi màmá jẹ́ ń tẹ́. ẹ wo ẹ má jẹ́ kí n gbé wa rìn kọjá torí mo ní. bó ṣe rí ni. ẹ jẹ́ n kọjá lọ sí abala ìpolówó ọjà tí iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n pọn egbògi ó tó gẹ́ bitters àti masunlọ́tò herbal mixture àti iléeṣẹ́ kò sóhun tí fàṣetì home of biz and supernatural store wọ́n wà ní òkè ẹ̀fọ́n bákan náà ni wọ́n wà ní ọlọ́runṣògo 2 ní ààfin bàmí àtúnfàtò ibẹ̀ ni wọ́n wà ẹ jẹ́ ká kọjá lọ sí abala tiwọn torí tá bá sọ pé bọ́rọ̀ yìí ṣe dùn tó láṣẹ máa họ́ lálẹ́ yìí àfàìmọ̀ ká má jẹ̀kọ́ tó léegun ọlọ́run ò sì ní já jẹ̀kọ́ tó léegun ń bọ̀. gbogbo àwọn àjọ onífà tìlú Ìbàràpá Ẹ̀gbá wa ń bí pátápátá látòrí olúwo olóyè ọpẹ Ifájìmí Àràbà gbogbo àwọn ìwà rẹ̀fà pátápátá àwọn ìyánífà òsì ìyánífà Ẹ̀gbá ọ̀tún ìyánífà Ẹ̀gbá bàbá mi Àràbà ìtókò ọ̀dọ̀fin onífà ti ilẹ̀ Ẹ̀gbá mo kí yín lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dìde wá síbi tí oyè mi ní ọjọ́ tọ́ọ̀sì tó kọjá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín ẹni ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ jẹ́ máa fèyí ṣèlọ lórí ètò lónìí àkọ́tún láti mú wa lọ́jọ́ mẹ́jọ fáǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò 08039722703 lẹ́ẹ̀fì pè mí 08039722703 ẹ má yí kúrò ńbẹ̀ torí pé a ṣe máa jíṣẹ́ iléeṣẹ́ Adenim Nigeria Ventures fún yín tí wọ́n ń pẹ́ egbògi ó tó gẹ́ bitters àti masunlọ́tọ̀ herbal mixture ó dàárọ̀. ẹ ká lẹ́yìn yí àṣà ẹ kú iṣẹ́ mà ẹ kú iṣẹ́ ẹ jẹ́ ká lẹ́ gbogbo ẹ̀yin ará ilé o mo kí yín o ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin àbúrò wa ẹ ká lẹ́ mà ẹ kú àtàárọ̀ o àjẹkù bójú ọjọ́ ṣe rí o á dé alágbára Ọlọ́run. àṣẹ Ìdùmarè. mo ní a ti wà lórí ìlà pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Ventures Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa gbogbo egbògi tó ń tilẹ̀ iṣẹ́ wọn jáde gbogbo egbògi tí iléeṣẹ́ Adenim Nigeria Ventures tí wọ́n ń gbé jáde pátápátá ni màmá wa tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa mọ̀. yes ma a ní ó tó gẹ́ bitters ó tó gẹ́ bitters ń ṣiṣẹ́ fún gbogbo níṣe jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn gbogbo níṣe aráàlú ni ó ń ṣiṣẹ́ fún gbogbo à ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ ẹkún inú kúkùn nǹkan oṣù tí ò ṣe déédéé
gbogbo ẹ̀ ló tó gẹ́bí tàṣí ń ṣiṣẹ́ fún. A ní másùn lọ́tọ̀ ìyẹn ò lọ sínú rárá. Másùn lọ́tọ̀ wà fún àwọn ọmọkùnrin tí ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin ó ṣe dáadáa. Ó máa ń jẹ́ kán já kíkanjú lórí bẹ́ẹ̀dì. Ó máa ń jẹ́ kán já kíkanjú pẹ̀lú lọ́dọ̀ ìyàwó wọn. Másùn lọ́tọ̀ olómi ló wà. Ó ń ṣiṣẹ́ takuntakun iṣẹ́ jẹ̀dí kò lọ sí nínú rárá. Ó tó gẹ́bí tàṣí ní ọtí díẹ̀ nínú fẹ́rẹ́fẹ́. Ó ń ṣiṣẹ́ fún kúnkún àyà ẹ̀yìn dúndùn ìgbẹ́ ẹ̀jẹ̀ ìbàdí ríro àwọn ká gbogbo ẹ̀ ní ó tó gẹ́bí tàṣí ń ṣiṣẹ́ fún. A tún wá ní ó tó gẹ́ jìn fún òtútù àgàgà wa ọmọkùnrin tó jẹ́ pé à ń jí jáde láàárọ̀ iṣẹ́ inú òtútù là ń jí sí. Ó tó gẹ́ jìn ṣiṣẹ́ gidi gan ni. Másùn lọ́tọ̀ wa ó dáa gan fún jẹ̀dí, ó gbọ́ jẹ̀dí, ó gbọ́ pààyàn, gbogbo níṣe ní nǹkan ọmọkùnrin ó ṣe dáadáa. Kán já kíkanjú lọ́dọ̀ ìyàwó wọn lórí bẹ́ẹ̀dì. Ó máa jẹ́ káwọn ìyàwó wọn kínú wọn dùn. Àwọn obìnrin ìrà lọ lílọ fọ́kọ wọn. Ìyẹn másùn lọ́tọ̀ ó wà káàkiri kò síbi tẹ́ẹ̀sì lè ríra ní gbogbo Ògùn stéètì. Ó wà káàkiri lórí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ó wà nílùú òyìnbó, ó wà nílùú Haúsá, kò síbi tẹ́ẹ̀sì lè rí másùn lọ́tọ̀ rà. Mo ti ẹ̀gbọ́ pé ẹ ti alágbàtà nílùú òyìnbó, ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni a ní alágbàtà nílùú òyìnbó, ó wà nílùú òyìnbó, ó wà ní Kánò, kò sílùú tẹ́ẹ̀rí product wa rà. Káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ó wà káàkiri. Kò sí pé a ní àwọn alágbàtà ní ìlú Abẹ́òkúta lọ́dọ̀ God's Love. A ní Láfẹ̀nwá market lọ́dọ̀ mọ́mí Daniel. A ní lọ́dọ̀ mọ́mí Akad ní Olómore. A ní Àgọ́bà lọ́dọ̀ Ayọ̀ọ́lá. Ó wà ní ọ̀dọ̀ Bimkem ní Tòkú. A ní káàkiri ọjà wa ò dẹ̀ wọ́n jù. Ògbówó lórí bọ̀ ó ń ṣiṣẹ́ takuntakun. Ó tó gẹ́bí tàṣí, ó ń pa jẹ̀dí, ó gbọ́ jẹ̀dí, ìgbẹ́ ẹ̀jẹ̀, ìgbẹ́ ẹ̀kún kínú máa kùn. Àwọn ká ẹsẹ̀ ń romí, ẹ̀yìn ń romí. Ṣé ẹ mọ̀ iṣẹ́ ìjókòó ni gbogbo wa ń ṣe. Gbogbo nǹkan yìí ló ń ṣiṣẹ́ fún. Àwọn wo ni wọ́n máa ti dàmọ̀ pé lóòótọ́ o kì í ṣe ayédèrú làwọn rà? Ṣé wá rí gbogbo ike wa la ṣe àmì sí ike ó tó gẹ́bí tàṣẹ́ máa rí adi ẹ̀yìn mú fọ́tò kan wà nínú ẹ̀ tó di ẹ̀yìn mú táwọn ọmọkùnrin yẹn di ẹ̀yìn ẹ̀ mú. Ṣẹ̀rí másùn lọ́tọ̀ náà a tẹ másùn lọ́tọ̀ sínú ike wa. Táwọn wọn bá ti rà tí wọ́n bá ti rí àpẹẹrẹ yìí wọ́n ti mọ̀ wípé ojúlówó làwọn rà. Wọ́n fi mọ̀ pé ojú owó wọ́n fi mọ̀ pé ojú owó lẹ̀ ń rà. Gbogbo ibi tẹ́ bá ti rà á oníṣẹ́ ayédèrú. Ọ̀pọ̀ èèyàn ní ò tí ì mọyì àti pàtàkì ewé àtegbò àwọn bàbá wa àtàwọn iṣẹ́ tó ń ṣe lágọ̀ọ́ ara. Adenim Nigerian Ventures ni wọ́n ń pe ewé àtegbò àwọn bàbá ńlá wa pọ̀ tí wọ́n pákéjì ẹ̀ lọ́nà ìgbàlódé láti fi gbé Otoge bitters àti masun lọ́tọ̀ aba mixture jáde. Àwọn egbògi méjì yìí làbá máa pè ní iná gorí ilé fẹjú kẹ́kẹ́. Alátìlẹ́yìn fáwọn ọkùnrin ni gbogbo ọkùnrin tó ń ṣiṣẹ́ akọni lọ́dọ̀ olólùfẹ́. Otoge bitters àti masun lọ́tọ̀ ni wọ́n ń gbé lura. Wọn ò jẹ́ fi àwọn egbògi méjèèjì ṣeré o. Ó ti wà káàkiri ìgboro Abẹ́òkúta àtàgbègbè rẹ̀. Ẹ̀yin tẹ́ fẹ́ kó lọ́pọ̀ yanturu ẹ máa lọ sọ́dọ̀ màmá Kádé ní Olómore. Ó tún bẹ lọ́dọ̀ Bimkem ní Tòkú. Ẹ lè kó àwọn egbògi lọ́pọ̀ yanturu lọ́dọ̀ mọ́mí nífẹ̀mí store ní Akíolúgbadé. Ó wà lọ́dọ̀ Unique ní Akíolúgbadé bákan náà. Ẹ tún lè kó Otoge bitters àti masun lọ́tọ̀ lọ́pọ̀ yanturu lọ́dọ̀ God's Love ní Akíolúgbadé. Ó ń bẹ lọ́dọ̀ Appreciation níjẹ̀bú Òde. Ó tún wà lọ́dọ̀ mọ́mí Daniel ní ọjà Aláfẹnwá. Ẹ̀yin ẹ̀ kàn béèrè fún Otoge bitters àti masun lọ́tọ̀. Òun làwọn èèyàn kó wìtìwìtì lásìkò yìí o. 081-43-55-5275 lè máa pè 081-43-55
5275 ó wà lọ́dọ̀ ayọ̀ọ́lá ní àgọ́ọ̀bà nílùú abẹ́òkúta ẹ̀yin náà ẹ máa lọ kó lọ́pọ̀ yanturu kẹ́ ẹ lè jí alágbàtà wà àwọn ọkùnrin tó ń ṣe ìgbéyàwó lásìkò yìí làwọn mọ̀lẹ́bí wọn ń fa egbòogi Otogebitas àti masun lọ́tọ̀ abámiṣọ̀lé lọ́wọ́ kó lè má dojú tì wọ́n kó lè bá àṣìṣe akọ lọ́dọ̀ olólùfẹ́ wọn ni àwọn egbòogi yìí ń fọ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù amára dáṣáká amọ́kùnrin dúró tandi kó lè ṣiṣẹ́ akọ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ Otogebitas ó ti wà káàkiri ọjà ẹ máa béèrè fún 081 43 55 52 75